Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, mo kí yín níbikíbi tí ẹ bá ti ń wò mí lọ́wọ́lọ́wọ́. Orúkọ tèmi ni Dáre Àríyọ̀ tí ìnagijẹ mi sì ń jẹ́ Àrídì. Lórí ètò lẹ́ni, a ó máa sọ̀rọ̀ nípa ààbò ayélujára, ìyẹn cyber security ní èdè Yorùbá. Kí gbogbo wa lè mọ bí a ṣe lè dá fóònù wa, owó wa, ìpamọ́ wa láàbò lórí ayélujára. Ẹ ṣeun fún jíjẹ́ apá kìíní nínú ètò yìí. Kí ni ààbò ayélujára, ìyẹn tí a mọ̀ sí cyber security? Lónìí ní apá àkọ́kọ́ yìí, a ó máa sọ̀rọ̀ ohun tí ààbò ayélujára tàbí cyber security túmọ̀ sí. Ẹ máa bá mi ká lọ. Ní èdè Yorùbá, ààbò ayélujára túmọ̀ sí bí a ṣe ń dá ara wa, fóònù wa, kọ̀ǹpútà wa àti owó wa láàbò lórí ayélujára. Gẹ́gẹ́ bí a ti ń ti ilẹ̀kùn ilé wa pa tí a sì ń fi kọ́kọ́rọ́ dá ilé wa láàbò, bẹ́ẹ̀ náà ni ààbò ayélujára ṣe rí. Ó jẹ́ ohun tí a fi ń dá ayélujára wa láàbò kúrò lọ́wọ́ àwọn olè ayélujára. Lónìí, púpọ̀ nínú wa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa fún gbogbo nǹkan: fífi owó ránṣẹ́, àtẹ̀jíṣẹ́ lórí WhatsApp, Facebook àti email àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí ààbò kò bá sí, gbogbo nǹkan wọ̀nyí lè jẹ́ ìṣòro. Àwọn olè orí ayélujára ń gba ọ̀nà tó pọ̀ láti tan ènìyàn jẹ. Wọ́n lè ránṣẹ́ nípasẹ̀ líǹkì tàbí kí wọ́n pé àwọn jẹ́ òṣìṣẹ́ báǹkì, wọ́n sì lè béèrè fún OTP rẹ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ààbò ayélujára ń kọ́ wa láti yàgò fún. Nítorí náà, ààbò ayélujára kì í ṣe fún báǹkì nìkan tàbí àwọn òṣìṣẹ́ ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà. Ó jẹ́ fún àwa tí à ń lo fóònù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwa tí à ń ṣe ohun kan àbí èkejì lórí ayélujára. Ẹ rántí pé ààbò ayélujára bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ. Má ṣe tẹ líǹkì tí o kò mọ̀, má ṣe fi OTP rẹ ránṣẹ́ sí ẹnikẹ́ni. Títí yóò fi di apá kejì lórí ètò yìí, ṣọ́ra lórí ayélujára. Ire o, ó dìgbà. Ẹ ṣé tí ẹ ń gbọ́ mi.